ẹ kú ilé o ó wà nǹkan fìdílé ẹ jẹ́ ká jọ fi ti gbéyàwó ọ̀rọ̀ kékeré yìí. Arákùnrin kan bẹ wọn a máa pè ní ajíbóògùn sọ̀rọ̀ torí pé ó ní oògùn kódà ìbá sọ wípé ó ní oògùn bí àrònì ni. Ó sì lókìkí láàrin ìlú nípa iṣẹ́ láabi rẹ̀ tí mo ń ṣe. Ọ̀kan kan ní ilé rẹ̀ wà, kò sí ibi tẹ́ ẹ fẹ́ gbà wọlé tẹ́ ẹ̀ ní ilé rẹ̀. Bẹ́ẹ̀ bá gbáwájú wọlé ẹ kàn lé rẹ̀, bẹ́ẹ̀ bá gbọ́ ìkùlé wọlé ẹ̀kùlé lé rẹ̀ náà lẹ́ẹ̀já sí, tó túmọ̀ sí wípé gbogbo nǹkan ṣe ń wọlé tí ń jáde ló mọ̀. Àmọ́ bá mi òkè òyọ̀ǹda ọmọ fárákùnrin yìí, ó sì burú jọjọjọ. Bọ́mọ yín bá tìlú òyìnbó dé tí ò bá lọ kí arákùnrin yìí ó sì fún lẹ́bùn tó jọjú, àlọ́ rámirámi náà ni o, ẹ̀ tó rábọ̀ ọmọ náà mọ̀. Kódà ọba àlú a máa gúnyán rẹ̀ yóò fi ewé bò ni, wọ́n mọ tiẹ̀ sọ́tọ̀. Arákùnrin tá à ń sọ̀rọ̀ nípa èyí kì í fojú rígbẹ́ o, kì í fojú rígbẹ́ rárá. Bó bá ti rígbẹ́ tẹ́ ìyálẹ̀ báyìí yóò bu ògùn sí ìjọ ń tọ̀wọ́ ó sì yọ tó ń tọ̀wọ́ fi kú ni. Tó bá sọ pé àbábá gbọ́ wá ìdílé yóò ní kò lẹ́rọ òun náà bá ti máa yàgbẹ́ síbi tí èèyàn ti tẹsẹ̀ bọ̀ bí ṣe máa ń ṣe nù. Àwọn aráàlú sì mọ̀ pé òun ń ṣiṣẹ́ láabi. Ó ti máa ń ṣe bí ẹ bá fẹ́ ṣègbéyàwó tẹ́ ẹ̀ bá ti sọ fájíbóògùn sọ̀rọ̀, òjò ní í sàn yín lẹ́nu nù kí wá ṣòjò lásán. Báyà bá ti ń sán báyìí lòjò ó máa rọ̀. Iṣẹ́ ọwọ́ ajíbóògùn sọ̀rọ̀ ni. Bágbẹ̀ bá roko tó gbin nǹkan tí iṣu oko àgbẹ̀ ta, àgbẹ̀ ò lọ fájíbóògùn sọ̀rọ̀ ní nǹkan pé ẹgbà bàbá. Bó o bá kọ̀ tó mú wá fájíbóògùn sọ̀rọ̀, gbogbo nǹkan tí ń bẹ nínú oko rẹ bó o bá ti ń rí bẹ́ẹ̀ ni ó mọ̀ jẹrà, yóò ti jẹrà sínú ẹ̀. Iṣẹ́ ọwọ́ ajíbóògùn sọ̀rọ̀ ni. Tó bá ti wá bọ́ ọ̀tá á ní èmi ajígini arìngìnìgìnì wọ̀jà, èmi ajíbóògùn sọ̀rọ̀, ògùn tí ò bá pé ewé rẹ̀ lókù kan, èmi ají pàṣẹ fẹ́rẹ́ kó bá ń ṣe ohun tí mo bá fẹ́. Yóò ti wá kọ̀ síwájú á ní ọwọ́ ojú mi kẹwẹ̀yìn ni, bónílé bá ń bọ̀ lọ́tún èmi ni ó kàn, bí bá ń bọ̀ lósì èmi ni ó kàn, kò sí bí èsì ṣe tẹ́ ẹ̀ ní rí mi, èmi ni. Tá a fẹ́ ṣègbéyàwó wọn ò ní sọ fún baálẹ̀ mọ́, ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n wà. Bàbá ajíbóògùn sọ̀rọ̀, ọmọ yín mà fẹ́ mọ́kọ wálé. Ṣé ẹ sáà ti wo ọmọkùnrin òun dáadáa? Tó tọkùnrin? Ó tọkùnrin. Dáa. Jọ́ wá ni. Ọjọ́ Tuesday la fi sí. Tuesday. Sì fi sáàlù àrúbá. Inú ìnà bàbá wa. Bẹ́ẹ̀ bá lọ ṣe bẹ́ẹ̀. Ọjọ́ Tuesday tó sọ fún yín bóyá fẹ́ rọ òjò àbó fẹ́ atẹ́gùn ní Ẹ̀ṣẹ̀lédùmarè. Èyí wọ́pọ̀ débi wípé ọba gò lẹ́nu ọ̀rọ̀ mọ́. Bí èèyàn méjì bá jà, ọjọ́ tí bóògùn sọ̀rọ̀ ni wọ́n lọ fẹjọ́ sùn. Kẹ̀sì wa máa wá jíbóògùn sọ̀rọ̀ o. Ẹni tó bá kọ́kọ́ lẹ́jọ́ tó dà bí jíbóògùn sọ̀rọ̀ ní mọ́ ń jàre ọ̀rọ̀ o. Kódà bó báyàwó ń yàwó sùn, bó o bá sọ́kọ́ lọ sọ fún ajíbóògùn sọ̀rọ̀ pé yín tí mo ṣe rèé o, yóò ní àtìkìtì wa ni. Ayé ṣerú ẹ̀ kí ló sọ tẹ́nìkan ò ṣe rí. Apẹ̀rẹ̀ ṣùkọ́ ní olómi wọ́n járe, ìwọ ló jàre ọ̀rọ̀. Eléyìí ti ń lọ, ó ti ń lọ bẹ́ẹ̀. Ó wá dọjọ́ kan, ọmọ kékeré kan tí wọ́n sọ wípé bàbá rẹ̀ wà nínú àwọn tó ìdí rẹ̀ yọ, bàbá rẹ̀ lọ yàgbẹ́ ní.
Ajíbòògùn sọ̀rọ̀ sí ìgbàgbé kọjá ó tẹsẹ̀ bẹ́ inú ìgbẹ́ ó bá ní ó bá bú oògùn sí ìdí bàbá ọmọ yìí sì yọ bàbá ọmọ yìí sì kú. Ọmọ ìwà máa ń wo Ajíbòògùn sọ̀rọ̀. Ajíbòògùn sọ̀rọ̀ kì í yàgbẹ́ sí tòsí. Ọmọ kékeré yìí sọ Ajíbòògùn sọ̀rọ̀ látọmọ ọdún 10 ló ti ń sọ Ajíbòògùn sọ̀rọ̀. Ó ti ń sọ títí tọmọ yìí fi pọ́ ọmọ ọdún 14 kó tó rí ibi tí Ajíbòògùn sọ̀rọ̀ máa ń yàgbẹ́ sí. Ajíbòògùn sọ̀rọ̀ ó gbẹ̀lẹ́ kótókótó yóò yàgbẹ́ síbẹ̀ yóò wá bò ó. Ọmọ ìbá lọ síbẹ̀ ó bá gbogbo ìpẹ́ kó lórí ìgbẹ́ ó bá bu ìgbẹ́ bù sínú ewé ó lọ gbé síta Ajíbòògùn sọ̀rọ̀. Ajíbòògùn sọ̀rọ̀ wá jí bí ṣe máa ń ṣe bí ìṣe rẹ̀ ó ní mo jí lẹ́yìn èmi á ní tọ́lọ́hún ò ní. Ó lóun láàánú ó lóun ò láàánú tòun ó lóun ajígini arìngìrì wọjà ó lóun ògùn tí ò pé ewé rẹ̀ lókù kan ó ní nílé mi ọ̀tún nílé mi òsì bẹ́ẹ̀ bá jí èmi lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá sùn èmi lẹ́ẹ̀rí ẹgbẹ́ wájú wọlé ẹ̀rí mi ẹgbẹ̀yìn wọlé ẹ̀tún rí mi kó tẹsẹ̀ bọ́tà báyìí ló bá rí gbẹ̀. Olórí burúkú wo ló yàgbẹ́ yìí alágbára yóò dágbẹ́ rẹ̀ mọ̀ olóògùn ayé òmùgbẹ́ tóun gangan yẹ̀ láti inú òdí òun fún alára rẹ̀ ló bá wọlé pé ti kọjá àyè yín ẹ wá tọ́ mi èmi lẹ wá tọ́ ló bá lọ mú ìtò lágbára ní oògùn rẹ̀ ìtí kì í lẹ́rọ̀ ló bá bù sórí ìgbẹ́ yẹn nígbà tó bù síbẹ̀ tán ó ní iná jó wọn lé yín lẹ́nìí ó ní ẹ̀sọ́ fọ́ba yín o kó múra lẹ̀ yóò sìnkú kan ẹ̀sọ́ fún baálẹ̀ yín ẹni ó múra lẹ̀ yóò sìnkú kan ìbáṣe pé Ajíbòògùn sọ̀rọ̀ mọ́ pé kú ara àwọn lòun ó padà sinmi bóyá kì bá sinmi ẹ̀dọ̀ bóyá kì bá gba káwọn àmọ́ láàárín wákàtí mélòó ojú pàkódà Ajíbòògùn sọ̀rọ̀ ti ń jàpòrọ̀ ikú ìdí rẹ̀ ti yé bọ̀bọ̀bọ̀ ló bá ń pariwo ó ní ta ló dọ́rú èyí wò ta ló ṣerú èyí ẹ gbà mí ẹ̀yin ará ìlú yìí ẹ sì fún òun ní wọ̀jẹ. Ọmọdékùnrin bá jáde ó ní Ajíbòògùn sọ̀rọ̀ apọ̀ ọmọ lójú ìyá rẹ̀ tí ìyá ò gbọdọ̀ gbọ́n tíké apọ̀ ọmọ lójú bàbá tí bàbá ò gbọdọ̀ sọ̀rọ̀ lẹ́ o. Ṣé kí bẹ́ẹ̀ ṣe lóògùn tó mọ̀ gbẹ́pẹ́ rẹ̀ láti di ara yín. Ó dáa náà tí ẹ sì rí bí ó bá fẹ̀rọ̀ sí kinú ó gbọ́dọ̀ rí ìgbẹ́ náà kó fẹ̀rọ̀ sí ọmọ yìí sì ti mú ìgbẹ́ dání ó ní wo bàbá o ò ní rí ìgbẹ́ lè dé gbogbo fẹ̀rọ̀ sí ọmọ ìbá sáré lẹ́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  ó sáré lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó lọ sọ̀gbẹ́ dànù síbi t'Ajíbòògùn sọ̀rọ̀ létí rí torí pé takọtabo ni ó yẹ kó bù sórí akọ tó wà níbẹ̀ yẹn kó lè lẹ́rọ̀ ọbẹ̀ tí gbogbo ẹ bá wá bá Ajíbòògùn sọ̀rọ̀ á ní ò lẹ́rọ̀ ó ṣe wá jẹ́ pé tiẹ̀ wá fẹ́ lẹ́rọ̀ ló dé kí n máa sọ fún yín pé gbogbo ṣèkàṣèkà ẹ rọra máa ṣe o gbogbo ṣebíṣebí ẹ rọra máa ṣe ọjọ́ kan ń bọ̀ tí ó kù wọ́ pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ owó yìí ná ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.